àwọn àgbẹ̀ wa. Nǹkan tó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa sí ni wípé wọ́n dórí oko wọ́n dẹ̀ rí àpẹẹrẹ wípé kòkòrò ti ń ba oko jẹ́, ìgbà yẹn ni wọ́n á lọ ra oògùn tí wọ́n mọ̀ fínko. Ó wrong, kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn. Àgbẹ̀ ni ó kọ́kọ́ wá kòkòrò armyworm, kì í ṣe kòkòrò armyworm ni ó sọ fún àgbẹ̀ wípé oko rẹ tó ń bàjẹ́ yìí o, èmi ni mò ń bàjẹ́. Báwo ni àgbẹ̀ ṣe wá lè scout? Àsìkò ìgbà wo ni àgbẹ̀ lè scout fún armyworm tó lè wá wọn lórí oko àgbàdo? Àgbẹ̀ tó bá fẹ́ scout fún armyworm yóò lọ sí oko ní orúkọ mi ni Ọ̀mọ̀wé Lawal Abdulrahman Adébọ̀wálé, tí mo jẹ́ àgbẹ̀ láti ìlú Ṣakí, Òkè Ògùn, Ọ̀yọ́ State, orílẹ̀-èdè Nàìjíríà. Ní àsìkò kan sẹ́yìn mo bá wa sọ̀rọ̀ lórí ojú ọjọ́, bó ṣe kan àwọn àgbẹ̀ àti ìmúrasílẹ̀ wọn lórí oko dídá, bí wọ́n ṣe lè jèrè ní èrè tó pọ̀ yanturu. So lénìí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni ọ̀rọ̀ pé báwo ni àgbẹ̀ ó ṣe lè dènà kòkòrò, àwọn kòkòrò tó ń ṣe kíni tó ń ba oko jẹ́. Ní nǹkan tí NIMET tán jẹ́ ká mọ̀ ni wípé ojú ọjọ́ ó máa gbóná nínú ọdún tí a bọ́ sí yìí pẹ̀lú iṣẹ́ oko tí a fẹ́ ṣe. So tó bá dẹ̀ rí bẹ́ẹ̀, nǹkan tí ó ń jẹ́ tó ń fún wa ní indication wípé àwọn kòkòrò náà ó ṣe kíni wọ́n á pọ̀, pàápàá jùlọ àwọn àgbẹ̀ tó jẹ́ wípé oko àgbàdo náà ni wọ́n mú ní ọ̀kúnkúndùn. Ó ṣe pàtàkì ká sọ̀rọ̀ lórí oko àgbàdo torí wípé kò sí ẹ̀yà kan, ìran kan àbí ẹ̀sìn kan tí àgbàdo jẹ́ èèwọ̀ fún. Kò dẹ̀ síbi téèyàn ó dé tí wọn kì í gbin àgbàdo, wọ́n jẹ àgbàdo tàbí kí wọ́n lo àgbàdo níbẹ̀. Tí ojú ọjọ́ bá ń gbóná, tí ọ̀dá òjò dẹ̀ ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ká mọ̀ pa tún máa ní ọ̀dá òjò léyìí tí ó tó bí ọjọ́ 15 ní àgbègbè ibi tá a wà yìí. Kí ni nǹkan tí ó tó ń sọ fún wa? Nǹkan tó ń sọ fún wa ni pé àwọn kòkòrò kan tí wọ́n ń pè ní armyworm dandan ni kí wọ́n wá dojú ìjà kọ oko wa. Kí làwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì kí ni wọ́n ń pè ní armyworm? Òun náà ń pè ní Spodoptera exempta. So kòkòrò yìí jẹ́ kòkòrò kan tó jẹ́ wípé wọ́n máa ń lọ níjọ ibi tíjọ wọn bá dẹ̀ dé sí lórí oko àgbàdo tí àgbẹ̀ yìí ò bá tètè mọ̀ tàbí kó ṣe àmójútó lórí ẹ̀, kí ni nǹkan tó lè ṣẹlẹ̀? Ó lè fúnyàn ní 100% loss débi tó yẹ pé àgbẹ̀ yẹn kò ní rí nǹkan kan lórí oko yẹn. Kódà ojú ohun tó gbìn gan kò ní rí ká tó sọ pé àgbẹ̀ yìí fẹ́ jèrè, kó wá tó di pé kòkòrò armyworm dé. Kí ni nǹkan tí àgbẹ̀ lè ṣe? Alákọ̀ọ́kọ́ tágbẹ̀ lè ṣe ni pé àgbẹ̀ lè ṣẹ̀ṣà irúgbìn tó fẹ́ gbìn. Àwọn irúgbìn kan wà tí wọ́n ní resistance sí kòkòrò armyworm yìí tó yẹ pé tẹ́ bá ti gbin àgbàdo yẹn, ẹ ṣe nǹkan sí o, ẹ ṣe nǹkan sí o, àwọn kòkòrò armyworm yìí wọn ò ní lè dé orí oko àgbàdo yẹn láti sọ pé àwọn fẹ́ bà á jẹ́. Àgbẹ̀ tí ò bá wá ní agbára àti rí irú irúgbìn tó ní resistance sí kòkòrò armyworm yìí, nígbà tí àgbẹ̀ bá wá gbin àgbàdo tán, kí ni nǹkan tó ṣe pàtàkì fún àgbẹ̀ láti ṣe láti dènà kòkòrò tá à ń sọ yìí? Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni nǹkan tí wọ́n ń pè ní scouting, léyìí tí ó dẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa. Nǹkan tó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa sí ni wípé wọ́n dórí oko wọ́n dẹ̀ rí àpẹẹrẹ wípé kòkòrò ti ń ba oko jẹ́, ìgbà yẹn ni wọ́n á lọ ra oògùn tí wọ́n mọ̀ fínko. Ó wrong, kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn. Àgbẹ̀ ni ó kọ́kọ́ wá kòkòrò armyworm, kì í ṣe kòkòrò armyworm ni ó sọ fún àgbẹ̀ wípé oko rẹ tó ń bàjẹ́ yìí o, èmi ni mò ń bàjẹ́. Báwo ni àgbẹ̀ ṣe wá lè scout? Àsìkò ìgbà wo ni àgbẹ̀ lè scout fún armyworm tó lè wá wọn lórí oko àgbàdo? Àgbẹ̀ tó bá fẹ́ scout fún armyworm yóò lọ sí oko ní ìdájí kùtùkùtù láti lọ wò ó pé ǹjẹ́ àwọn kòkòrò yìí wà ń bẹ̀. Tágbẹ̀ bá wá débẹ̀, ibo ni àgbẹ̀ ó wá kòkòrò yìí sí lára àgbàdo? Èèyàn ò ní wá sórí ewé, ibi àárọ̀ orí àgbàdo gangan, orí ihò tó wà lórí àgbàdo gangan, òun ló dàbí funnel, is a funnel shaped leaflet tó jẹ́ pé tẹ́ bá wọnú ẹ̀, ẹ rí i pé bí àárọ̀ ṣe rí gangan bẹ́ẹ̀ náà ni ibẹ̀ ṣe rí. Ojú ihò yìí, ibẹ̀ ni àwọn armyworm yẹn, ibẹ̀ ni wọ́n máa ń sùn sí mọ́júmọ́. So tó bá téèyàn bá ti wò ó, téèyàn bá ti bá wọn bẹ̀, èèyàn á mọ̀ pé àwọn kòkòrò yìí o, wọ́n ti dé. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè má rí kòkòrò yẹn gangan kó jẹ́ wípé àpẹẹrẹ wípé wọ́n ti dé iná lèèyàn máa rí. Bóyá gá tí wọ́n ṣe sára ewé òun lèèyàn ó rí, tí ó dàbí ẹyin ẹja wíníwíní báyìí, ẹ mọ̀ pé àwọn kòkòrò yìí wọ́n ti dé. Tàbí kéèyàn rí bíi powder lára ewé àgbàdo yẹn, àwọn àpẹẹrẹ tí ẹ fi mọ̀ ni. Ǹjẹ́ tẹ́ bá wá ti rí àpẹẹrẹ ẹyọ kan
ṣé ó ti ṣe déédéé wípé kí ẹ lọ dojú ìjà kọ àwọn kòkòrò armyworm? Rárá, kò rí bẹ́ẹ̀. Ní insect pest management ó ní nǹkan kan tá à ń pè ní action threshold. Action threshold yìí òun ni pé ìgbà wo gan iná ló yẹ kéèyàn dojú ìjà kọ nǹkan tó ń dojú ìjà kọ oko yẹn, òun nìyẹn. Èèyàn gbọ́dọ̀ mọ ìgbà yìí. Báwo lèèyàn ó ṣe mọ̀? Níbi tóko ti bẹ̀rẹ̀, ẹ lè ṣẹ̀ṣà irúgbìn 10, kẹ wá wo mẹ́wẹ̀ẹ̀wá, kẹ wò ó pé mélòó ni ẹ rí àpẹẹrẹ kòkòrò armyworm níbẹ̀. Tẹ tún bọ́ sáàrin oko, kẹ wá ṣẹ̀ṣà rẹ̀ bí ọ̀nà 5 nínú 10 tẹ ṣe yẹn. Ìjẹ́bi tẹ ti rápẹẹrẹ pé wọ́n ti dé, ǹjẹ́ ó tó 3 ń bẹ̀? Tó bá ti tó 3 ń bẹ̀, kò sí nǹkan kan tó kù ju wípé kéèyàn wọ́nà bó ṣe fẹ́ dènà àwọn kòkòrò yìí, bó ṣe fẹ́ dojú ìjà kọ wọ́n. Lẹ́yìn ìgbà tẹ́ bá wá ti rí wọn, ó wá kù kéèyàn ṣẹ̀ṣà pé method of control wo náà ni mo fẹ́ lò, ọ̀nà wo ni mo fẹ́ gbà láti fi dojú ìjà kọ àwọn kòkòrò yìí láti pé kí wọ́n má lè ba oko jẹ́ mọ́. Ṣé cultural method ni? Ṣé chemical method ni? Àbọ̀nà míì wo? Àbí biological method? Àbẹ́ tún ní nǹkan ẹlẹ́mìí míì, abẹ̀mí míì tẹ́ tún lè introduce sórí oko yẹn tó wọ́n mọ̀ ṣe kíni, tó wọ́n mọ̀ pa àwọn kòkòrò yẹn tí ó dẹ̀ mọ̀ jẹ wọ́n. Ṣé chemical lẹ fẹ́ lò ní kẹ́ lọ ra oògùn níbi tó ń ti ń tà, kẹ́ pọ́n sẹ́yìn, kẹ́ dẹ̀ mọ́ fífín oko lọ? Àbí ẹ wò ó pé ewé kan lẹ tún fẹ́ já, kẹ́ yọ omi látara ewé yẹn, àbóròró kan lẹ fẹ́ yọ látara ewé yẹn, kẹ́ wá lọ fin sí orí oko yẹn kó lè pa àwọn kòkòrò yẹn? Bí àwọn insect tó ń da oko láàmú bí wọ́n bá ṣe pọ̀ tó, stage tí wọ́n wà, òun ni ó determine wípé method of control wo iná ni èèyàn fẹ́ lò. Tí èèyàn bá wá ti ṣẹ̀ṣà control method tó fẹ́ lò, time of control, ìgbà wo gangan iná lèèyàn gbọ́dọ̀ lọ control àwọn kòkòrò armyworm yìí. Ìgbà téèyàn máa ń control kòkòrò armyworm òun náà ni ní ìdájí kùtùkùtù. Torí wípé kí ni, tí oòrùn bá ti rárá yọ báyìí, àwọn kòkòrò yẹn wọ́n á kúrò lára àgbàdo, wọ́n á dẹ̀ wọ ibi ìyẹ̀pẹ̀. Tí àgbẹ̀ bá dé tó bá ń fín oògùn lásìkò ìgbà yẹn, ara ewé lásán ni yóò mọ̀ fín sí. Àwọn kòkòrò tó fẹ́ pa àwọn ti sá pamọ́ síbi ìyẹ̀pẹ̀. Ó dà gẹ́gẹ́ bí ọmọ burúkú tó wà ládùúgbò náà ni. Táwọn ọlọ́pàá bá fẹ́ wá mú nínú kí wọ́n wá lálẹ́ pátápátá tàbí kí wọ́n wá ní ìdájí kó tó jí jáde, tó bá ti ń di pé lẹ́yìn tí ń mọ́, wọn ò ní bá ń lé mọ́. So strategically àwọn àsìkò téèyàn náà lè ṣe kíni, téèyàn lè fi dènà àwọn kòkòrò tí à ń sọ yìí. A ní oríṣiríṣi chemical láti fi dènà kòkòrò yìí. Eléyìí tó gbajúgbajà jù ń bẹ, scientific name ẹ̀ òun náà ń pè ní emamectin benzoate, but ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ̀ gbọ́ eléyìí. Kódà àwọn tó ń ta gan, tẹ́ bá sọ fún wọn pé emamectin benzoate lẹ́fẹ́, wọn ò ní mọ̀. But àwọn nǹkan tó lè yé wọn, bí kẹ́ mọ́ sọ̀rọ̀ pé caterpillar force, porcelain, àbáwọn insecticide míì náà tó ṣe kíni, tó múnádóko dáadáa, ọ̀nà ti chemical method òun la ti sọ̀rọ̀ báyẹn. A ní eléyìí tó jẹ́ ti plant extract tí èèyàn lè yọ lára irúgbìn kan, téèyàn ó dẹ̀ lọ fi dènà àwọn kòkòrò yìí náà, tí ó dẹ̀ pa wọ́n, tí ó ṣiṣẹ́. Bí àpẹẹrẹ neem plant, igi dóngóyárò tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ń pè ní Azadirachta indica. So téèyàn bá já ewé yìí lọ́pọ̀, tẹ́ wá wọ́ ọ lódó tàbí ní ẹ̀rọ kan tẹ́ fi lọ́, tẹ́ wá kó sómi, tẹ́ extract omi inú ẹ̀. Irú omi yìí téèyàn bá dà sínú pọ́ǹpù tá a fi ń fíko yẹn náà, tẹ́ bá fi fín àwọn kòkòrò yìí, yóò ṣiṣẹ́, yóò dẹ̀ pa wọ́n. Ti ewé rẹ̀ nìyẹn. Ọmọ rẹ̀ náà, èso cassia yẹn náà, tẹ́ bá wọ́ ọ lódó, tẹ́ tún fi ewé rẹ̀ kún, formulation kan tún lélẹ̀ yẹn náà, tóun náà ò ṣiṣẹ́. Ata àjọsìn téèyàn náà bá tún fi kún, formulation kan tún lòun náà, òun náà ò ṣiṣẹ́. Kódà common detergent, àwọn ọṣẹ detergent, Omo, nǹkan yẹn náà, tó bá yẹ kókó tí ó pọ̀ níwọ̀nba ni, téèyàn bá fi fín àwọn kòkòrò yìí, èèyàn ó rí i pé ó ṣiṣẹ́ fún wọn. Nǹkan tọ́pọ̀lọpọ̀ àgbẹ̀ máa ń sọ gẹ́gẹ́ bí àwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe sẹ́yìn, nǹkan tí wọ́n sọ fún wa ni wípé gbogbo oògùn tí ẹ̀ ń dárúkọ yìí pé kò ń ṣiṣẹ́ dáadáa, pé tó bá ti ṣiṣẹ́ díẹ̀, tẹ́ bá tún padà débẹ̀ láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì, ẹ tún ti rí i pé àwọn kòkòrò yìí wọ́n ti débẹ̀ padà. Àìní ìmọ̀ yẹn tó náà ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fi sọ bẹ́ẹ̀. Àwọn oògùn yẹn ń ṣiṣẹ́, kò ń ṣe pé kò ṣiṣẹ́. Ní insect pest management ó ní nǹkan tá à ń pè ní metamorphosis. Metamorphosis yìí òun ni ìdàgbà láti ìpele kan lọ sí ìpele kan. Báwọn kòkòrò yẹn náà ṣe wà yẹn, ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ni egg stage. Wọ́n á kọ́kọ́ yé ẹyin. Láti ibi ẹyin yẹn wọ́n á dàgbà lọ síbi nǹkan tá à ń pè ní larval stage. Larval stage yìí òun ni the most destructive stage. Ìgbà yẹn ni wọ́n ní ara tó dẹ̀ láti jẹ oúnjẹ tó pọ̀ sínú, tí wọ́n lè ba oko jẹ́ púpọ̀ lásìkò ìgbà yẹn. Tí wọ́n bá tún kúrò ní larval stage yẹn, àwọn míì wà wọ́n ó lọ sí pupa stage.
láti pupa stage wọ́n á lọ sí adult stage. Àwọn tó undergo complete metamorphosis àwọn nìyẹn. Àwọn míì wà tó yẹ pé incomplete metamorphosis náà undergo, táwọn bá dé pupa stage wọ́n á skip ẹ̀, wọ́n á lọ sí adult stage. Ìgbà tí àgbẹ̀ ń fín oògùn kòkòrò sórí oko tí armyworm wà lọ́wọ́, ó lè jẹ́ pé àwọn kan wà ní egg stage ńgbà yẹn tí oògùn yóò dẹ̀ ní agbára àti pa egg stage. Larva àti adult nìkan lòògùn yẹn pa. Ìgbà tí ó bá fi tó 14 days, àwọn tó wà ní egg stage yẹn náà wọ́n ti metamorphose lọ sí larva stage, àwọn náà ó bẹ̀rẹ̀ sí ba oko jẹ́. Àgbẹ̀ ó wá sọ pé oògùn ò ṣiṣẹ́. Oògùn ṣiṣẹ́. Iṣẹ́ tó ṣe ń gbà yẹn ọ̀tọ̀ làwọn tó pa, kò pa àwọn stage kan ni. Òun ni pé nígbà tí àgbẹ̀ bá tún fín armyworm yìí tán bí àpẹẹrẹ tó bá fín lénìí, kò gbọ́dọ̀ lọ sùn sílé pé mo ti fín gbogbo àwọn armyworm lórí oko, wọ́n ti kú o, tá a fi kórè àgbàdo wọn ò ní dìde mọ́. Kò rí bẹ́ẹ̀ o. Àgbẹ̀ ó tún padà lọ sóko again láàrin bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì, even láti bí ọjọ́ karùn-ún yóò tún padà lọ scout again pé ṣé òun ṣe pé àwọn kòkòrò yìí, ṣé òun ṣe pé wọ́n tún ti dé. Ìgbà wo gan-an wá ní àwọn kòkòrò tá à ń pè ní armyworm tí wọ́n máa ń dé orí oko? Ìgbà tẹ́ bá ti gbìn àgbàdo lénìí tó bá ti pé ọ̀sẹ̀ méjì, ẹ lọ scout fún armyworm. Pàápàá jùlọ tí ọ̀dá òjò bá fi ele ti exceed ọjọ́ mẹ́ta, òjò rọ̀ lénìí, kò rọ̀ lọ́la, kò rọ̀ lọ́túnla, tó bá ti dijọ́ mẹ́rin, ẹ lọ sórí oko, ẹ lọ wo àgbàdo yín wò, ṣé òun ṣe pé àwọn kòkòrò yìí wọ́n ti débẹ̀ tí wọ́n fẹ́ ba oko jẹ́. Tí scouting téèyàn bá ṣe bó ṣe yẹ kéèyàn ṣe, kò sí nǹkan tó fẹ́ sọ pé kí kòkòrò ba oko jẹ́, torí ìgbà tí kòkòrò dé orí oko èèyàn ó mọ̀ irú ìbàjẹ́ tí wọ́n lè ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣèbàjẹ́ yẹn. Èèyàn á ti ṣe kíni? Èèyàn á ti control àwọn kòkòrò yìí. Kí ló ṣe pàtàkì kí àgbẹ̀ ṣe scouting? Nǹkan tó jẹ́ kó ṣe pàtàkì kágbẹ̀ ṣe scouting ni wípé tí àwọn kòkòrò yìí tán bá ti dé orí oko, tán bá ti ń ba oko jẹ́ dé level kan, kò sírú control measure téèyàn fẹ́ ṣe, èèyàn ò ní jèrè mọ́ lórí ẹ̀. Ní Èkìtì state ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn, wọ́n pè mí lọ sórí oko kan pé kí n wá wo oko yẹn, àwọn ní problem, kí n ṣáà wá, kí n wá. Ìgbà tí mo débẹ̀, mo wo bí oko ṣe wà fún, mo wo level of damage tó ti occur lórí oko yẹn. Wọ́n ní róògùn wo làwọn ó rà, èló làwọn ó ná. Mo ní ibi tó kò yí bàjẹ́ dé yìí, kò sí nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe ju wípé ẹ fi ilẹ̀ kó bàjẹ́ pátápátá lọ, kò nídìí kẹ́ ẹ ṣe nǹkan kan sí mọ́. Torí wípé kí ni, tẹ́ bá ti wo economic viability nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn pé okay, nǹkan tá a fẹ́ ná sórí oko yìí o 200,000 naira ni. Nǹkan tá a fẹ́ mú lórí oko tá a bá ṣe control yẹn tán, èló ni kíní yẹn ó jẹ́? Ṣó wọ́ọ̀tẹ̀? Tí ò bá ti wọ́ọ̀tẹ̀ mọ́, ó ti escalate lọ sí nǹkan tá à ń pè ní EIL, economic injury level. Tí pest damage bá ti dé economic injury level stage, kò sí nǹkan kan tí àwọn ọ̀jọ̀gbọ́n àbí àwọn ọ̀mọ̀wé tí wọ́n sọ fún ẹni tó lóko ju wípé fílẹ̀ jẹ́ kó mọ bàjẹ́ bó ṣe ń bàjẹ́ yẹn lọ. Báwo lèyàn ó wá ṣe dáko tí ó wá wó oníran débi tí ó fi bàjẹ́ kọjá àtúnṣe? Àdúrà gbogbo àgbẹ̀ ni wípé kóun ṣe kíni? Kóun ṣòwò, kóun dẹ̀ jèrè. Nǹkan tó dẹ̀ lè dènà kéèyàn má jèrè lórí oko nínú rẹ̀, òun náà ni àwọn nǹkan tá à ń pè ní insect pest wà. Kì í ṣe gbogbo kòkòrò náà ló jẹ́ aburú ní orí oko. Àwọn insect míì wà tí wọ́n jẹ́ beneficial insects tí wọ́n ń ṣe dáadáa fún irúgbìn, pàápàá jùlọ kòkòrò oyin, honey bees. Àwọn yẹn wà. Àwọn kòkòrò míì náà wà tí wọ́n tún jẹ́ edible insects tó yẹ pé àwọn èèyàn ń jẹ wọ́n, tó dẹ̀ jẹ́ source of protein, tó jẹ́ source of food, tó tún jẹ́ source of income fún àwọn míì níbi tí wọ́n bá ti ń jẹrú nǹkan báyẹn. Kó má bàa gùn púpọ̀ jù, màá dánu dúró báyìí lórí ọ̀rọ̀ tí àbá ṣe ń dènà kòkòrò. Tó bá tún dìgbà míì, a máa sọ̀rọ̀ lórí pé báwo ló ṣe yẹ ká lo ajílẹ̀ tó ń pè ní fertilizer lórí oko. Ǹjẹ́ ó ti yẹ ká lo ajílẹ̀ yẹn rárá? Irú ajílẹ̀ wo gan ló yẹ ká lò? Kí ni òǹdíwọ̀n ajílẹ̀ tó yẹ ká lò sí irúgbìn kọ̀ọ̀kan? Kí ni nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ kó tó di pé a fẹ́ lo ajílẹ̀? Ẹ ṣeun, àròkọ bọ́dún dé o.